ẹ kú dédé àsìkò yìí akínkàbọ̀ sórí àkọ́tún ètò ẹ kíyèsí iléeṣẹ́ móhùnmáwòrán SMY TV lórí ìkànnì móhùnmáwòrán SMY TV láti máa mú ìròyìn àtìgbàdégbà ọ̀rọ̀ tó ń lọ àti gbogbo ohun tó yẹ ká kíyèsí ní gbogbo ẹ̀ka jẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ọmọnìyàn. Ṣẹ́gun Mákindé ló kọ mi lórí ètò àkíyèsí tòní ṣókíṣókí náà láwọn máa ṣe fún ìgbádùn ẹ̀yin èèyàn. A máa kíyèsí ẹ̀ka iṣẹ́ àgbẹ̀ láwọn máa kíyèsí lórí ètò tòní. Tá lálejò wa lórí ètò tòní onímọ̀ ẹ̀rọ ni wọ́n ṣùgbọ́n wọ́n kúndùn iṣẹ́ àgbẹ̀ bí nǹkan míì. Mo wá fẹ́ kí wọ́n bù mú fún wa nínú omi ọgbọ́n tí àdániwáyé fi fún wọn. Ẹ káàbọ̀ sórí ètò ẹ kíyèsí. Adébáyọ̀ Ṣùáìbù Àlàbí ni Pedro lórúkọ mi. Mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìwó. Ẹ jẹ́ ká máa wá àtìmọ̀bọ̀ yín torí pé ó yẹ káwọn èèyàn mọ nǹkan kan tàbí òmíì nípa yín kí wọ́n fi lè mọ̀ bóyá ẹlẹ́nu lọ́rọ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ nípa yìí. Mo jẹ́ abími sí ìdílé àgbẹ̀. Bàbá mi retire as Director of Agriculture and Natural Resources ní Ọ̀ṣun State. So láti kékeré ni bàbá mi ti ń ṣiṣẹ́ àgbẹ̀. Bàbá mi jẹ́ olùkọ́ni kó tó di pé wọ́n di Director of Agriculture. Wọ́n jẹ́ olùkọ́ni ní iṣẹ́ àgbẹ̀ ní ilé-ìwé girama kó tó di pé wọ́n padà di Director tó ṣe àbójútó ètò ọ̀gbìn àti food security fún Ọ̀ṣun State. Iṣẹ́ àgbẹ̀ àti pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu. Ibẹ̀ la bí sí ìbọn ewo lẹ́yìn yàn láàyò kó tó di pé wọ́n á tún sọ wípé iṣẹ́ àgbẹ̀ gan-an ni kókó náà wẹ̀. Engineering ìmọ̀ ẹ̀rọ ni mo yàn ní ààyò ṣùgbọ́n ṣe mà a kì í èyí wà kó má lo pàtó kan tó dùn ní ju ti a kà lọ. Ohun àgbẹ̀ jẹ́ iṣẹ́ àgbẹ̀ jẹ́ ẹni tó wù mí púpọ̀. Kí ló dẹ̀ fi wù mí ni pé nígbà tá a kéré ó máa ń ṣe ìyàlẹ́nu bí ń ṣe rí bí bàbá mi ó ṣe ra àwọn òròmọdìẹ kéékèèké wọ́n máa ń pè ní èdè ojik ó sì kó sínú yàrá kan wọ́n tanná sí wọ́n gbó mú wọn bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n kó wọn kúrò níbẹ̀ wọ́n kó wọn lọ síbòmíì wọ́n change oúnjẹ tán fún wọn omi wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì máa dàgbà èèyàn wà máa wí pé tí wọ́n ń ṣe àwọn kinní tíntín tí wọ́n kó dé ní ìjọ kàánà náà ti di gọlọtọgọlọtọ yìí ó máa ń jó ohun wúrí ó sì máa ń jó ohun ìdálẹ́nu fún mi gbà ó yẹ kí èèyàn ó rìn ní ìlànà yìí. Iṣẹ́ àgbẹ̀ jẹ́ ohun ìwúrí ní ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá ronú jinlẹ̀ tí èèyàn bá ṣe àkíyèsí àwọn iṣẹ́ tó ń gbé orílẹ̀-èdè ga àwọn iṣẹ́ tó ń fún orílẹ̀-èdè ní ayọ̀ ọkàn ọ̀tọ̀ ní kó orílẹ̀-èdè ọ̀gá ọ̀tọ̀ ní kó ní ayọ̀ ọkàn ẹ wo orílẹ̀-èdè bíi Israel ẹ rí i pé sáré desert aṣálẹ̀ haran ni ṣùgbọ́n ohun vegetables ohun tí ń jáde ní aṣálẹ̀ ní Israel níbòmíì ó ju àwọn African countries tá a ti ní good arable land lọ. Kí sì ló fà ní pé wọ́n tẹ̀ síwájú nínú ìmọ̀ àjẹlẹ̀ láti wí pé okay báwo ni a ṣe lè lo ìmọ̀ àgbẹ̀ láti fi ṣera wa láǹfààní láti fi mú aṣálẹ̀ yìí di ọlọ́ràá tí ó máa fún orílẹ̀-èdè ní oúnjẹ lọ́pọ̀ yanturu. Ọ̀dà ọmọ ẹlẹ́ran jẹgun ọmọ aláṣọ wà kìsà bẹ́ẹ̀ lọ́rọ̀ ilẹ̀ Nàìjíríà dé kọ́kọ́rọ́ kan náà ní obìnrin àdájẹ́ kí ló fà á tí kò fi sí ìwúrí fún iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ wa Nàìjíríà. Ẹ ṣeun. Ká tó wá pínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ ká mú láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀. Ẹ tọ́ka sí ohun ìwúrí kan tí ìjọba ń ṣe fún àwọn olùkọ́ni.
táwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àbí ilé ẹ̀kọ́ gíga àti gbogbo wọn àtàkọ́kọ́ bẹ̀rẹ̀ àti girama àti yunifásitì ẹ sọ ohun ìwúrí kan tí wúyàn lórí téèyàn sọ báyìí èmi náà fẹ́ dìrò àwọn báyìí kò sí. wọ́n sì ní ẹni tí ó daṣọ fún ni tọrùn rẹ̀ làáwò. àwọn tí ó sì re tẹ bá bímọ lẹ́nìí ẹ lè filẹ̀ tó bá ti kú bí ọdún 5 sí 7 ẹ lẹ́ mú lọ iléèwé ibẹ̀ ni gbèsè ayé rẹ̀ ó ti bẹ̀rẹ̀ bí bá a ṣe ṣe lé ní ọ̀tọ̀ ni kò sí ni n tá a ṣe tá a fi jẹ́ èèyàn ni n tá a ṣe tá a fi téèyàn fi ní jẹ́ èèyàn ni ibẹ̀ wọn ó ti máa rí ẹ̀kọ́ mélòó gan la ń kọ́ mọ́ nílé ibẹ̀ ni wọn ó ti máa rí so àwọn tí ń bá wa rí ọmọ ǹjẹ́ wọ́n rí àwọn gan dàbí eléyìí tí wọ́n wá rè dánú wọn ǹjẹ́ ohun ìwúrí wà fún wọn láti lè sọ pé ok mo fẹ́ replicate ní tí mo mọ̀ ìgbà tó wà náà mi ohun ìwúrí wà fún wọn láti lè fún ẹlòmíì láwọn ọmọ tí wọ́n kọ́ kó sì ní kí ẹ sọ pé mo fún tíjà níbi tí gbogbo wa bá Nàìjíríà dé kí ẹ sọ pé mo fún tíjà ní 70,000 naira ẹ dábò kí ni ìrà ẹ sì tíjà yìí náà lẹ́sìn ń gbèrò wípé kó jí láàárọ̀ kó wẹ̀ kó lọ kó káwọn ọmọ dáadáa àbí ìgbà tá a kàn tara wa jẹ ni àwọn ohun tí àwọn èròjà tí ó pè àwọn èròjà tí ó pè lo tí ó ṣe ẹkọ́nọ́mì jiná tí ó ṣe àwùjọ jiná tí ó mú ìgbésí ayé wa dùn gbogbo àwọn èròjà ńlá ti ta dànù. lọ́nà wo la fi tà á. olùkọ́ àtọ́jú wọn ìwọ̀nba tá a tún ní kò dá wa lójú yẹ kó olùkọ́ gan àwọn gan ẹnu iṣẹ́ ni tí wọ́n jókòó tí wọ́n kọ́ ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ skul ẹ máa rí ibì kan tiẹ̀ yà mí lẹ́nu dọ́ọ̀gì d for dog wọ́n fẹ́ kọ́ mọ kíní ẹlẹ́dẹ̀ picture ẹlẹ́dẹ̀ wọn lọ fi bẹ́ẹ̀ àwọn àṣìṣe lóríṣiríṣi káàkiri àwọn aṣọ ẹ̀pà rẹ̀ lè tó kọ́ wọ́n mọ̀wé ó lè kọ́ mọ́ ó lè ṣe ó lẹ́nájì ó ní gbogbo ẹ̀ ó sì rẹ́dí èló là ń fún oríyàwó là ń ṣe fún. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ òṣìṣẹ́ tíṣà sẹ́yìn pé tí ọba mọ̀ yẹn náà ò lè gbàṣẹ́ tíṣà ibi ẹ̀ bá dé ilẹ̀ wa Nàìjíríà. àléébù kan tó nù ẹni tí wọ́n mọ̀ ẹ̀yàn ẹni tó ètò ẹ̀tún mọ̀ ẹ̀yàn lẹ́ni tó mọ̀ ẹ̀yàn tó kí là ń fún ìjẹ́ kó rí yáwó àfún. so àwọn eléyìí ní àwọn tí ó sì rí àwọn ọmọ wa nìyẹn ọmọ tá a bá sì rí lónìí ọmọ tá a kọ́ lónìí yóò ní gbélé tá a kọ́ tà lọ́la tẹ́ ẹ bá rí wọ́n sọ pé Nàìjíríà dojúrú Nàìjíríà àwọn bàbá tàná báwo ni wọ́n ṣe rè wọ́n tí wọ́n fi fẹ́ràn lu wọn báwo ni wọ́n ṣe kọ́ wọn tí wọ́n fi fẹ́ràn lu wọn àwọn sọ pé òyìnbó ọ̀dà ẹ lọ wo àwọn bàbá tó yìnbó kọ́ ẹ lọ wo òyìnbó ẹlòmíì tí ó ju primary school lọ́nù wọn ẹ lọ gbọ́ òyìnbó ẹnu ẹ lọ wo ìròrí rẹ̀ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n kọ́ wọn gbà náà ẹ̀kọ́ gidi wà ní ìsìn ẹlẹ́hẹ̀ẹ́ ẹ bọ̀wọ̀ iṣẹ́ àgbẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ àgbẹ̀ ṣó tó romero yẹ fúnlé lórí tí yóò ní láàrí tí ó kò lè káàsẹ̀ tí ó tọmọ tí ó lọ káàkiri torí àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí ń wò mú sí àgbẹ̀ ń bá a dá o wọ́n ń tẹ̀ka ni wọ́n ń tẹ̀ke tí wọ́n ń pè yàwúyàwú o. àtọkùn ẹ má jẹun parọ́ tán yìí ní ọdún tó lọ. ọdún 2024. bẹ́ẹ̀ ni wọ́n ta tán kókó kan ní more than 12 million naira tán kókó kan èmi fúnra lára mi mo ra tán ìkọ́ kan ní over 1 million naira ìgbàgbé kò sí ibi tí iṣẹ́ àgbẹ̀ ti kúta kò sí àsìkò tàbáyé tí iṣẹ́ àgbẹ̀ kúta kò sí tí èèyàn bá mọ bí wọ́n ṣe ń ṣe tó bá mọ bí tó yẹ kó kéré oko rẹ̀ rọ iṣẹ́ àgbẹ̀ ò kúta kò sígbà yẹn tí so gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́bi ní kódà ohun gbogbo la gbọ́dọ̀ fún iṣẹ́ àgbẹ̀ ohun gbogbo lèyàn gbọ́dọ̀ fún kò sí èrè kò sí àfi téèyàn bá lè pèlú ara ẹ̀ dáadáa téèyàn bá lè kóra ẹ̀ níjàánu kò sí téèyàn fojú sùn nídìí iṣẹ́ àgbẹ̀ tí ò rí ara ẹ̀ ń tọ́ talá oko ńlá ara ẹ̀ ń tọ́ talá 14 million naira lọ́dún tó kọjá yìí náà ìlà níwò ìlà ààrẹ ń tó kìí ṣe pé kí ni èmi gan-an ra torí àwa náà ń ṣe òwúrò èkó
mo ra tán kan ní 1 million naira ọ̀pọ̀ lówó tá a fi kó ó lọ bí 1,010,000 naira ní tán kọ̀ọ̀kan ni wàá sọ tí kòkó nù tẹ̀kọ́ nù o tẹ̀kọ́ àti kòkó lẹ mẹ́nubà ká tó wá sọ̀rọ̀ nípa ẹ̀gẹ́ ká tó wá sọ ẹ̀gẹ́ ká tó sọ iṣu. àwọn nǹkan míì kọ́ kó tó wá di pé a wà sọ̀nà àbáyọ torí pé tá a bá wo ètò ìṣúná lẹwa Nàìjíríà ẹja wo tìpínlẹ̀ Ọ̀ṣun gan a rí pé tí wọ́n ń jà fún sí àgbẹ̀ bí ìgbà tó jẹ́ pé tí wọ́n ṣe kóríyá fún sí àgbẹ̀ nu àgbẹ̀ ń jẹ́ kó máa yé wa pé sí àgbẹ̀ ò dá mọ́ nǹkan kan. Atọ́kùn láì ó lójú ohun téèyàn lè sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n èmi àti yẹn máa ń tí ń lọ lórílẹ̀‐èdè tó bá dọ̀rọ̀ tìjọba ìjọba ò gbìyànjú. lẹ́ka sí àgbẹ̀. ká kìí ṣe pé bóyá ẹgbẹ́ kan ò tàbí ẹgbẹ́ kan ò àtẹgbẹ́ àkọ́kọ́ ò àti kejì ò àti kẹta ò àti kẹrin ò sí bí. àjọpọ̀ irú kan ò ní ná. torí tí wọ́n bá gbìyànjú ni ọ̀dà àwọn World Bank assisted programs ní ṣe báwọn kan ní Fàdámà ǹjẹ́ ó yẹ kárí ó yẹ kárí pa wọn ju báyìí lọ. adìẹ lè mọ làágùn o tó jẹ́ pé yàrá ẹ̀ ní ọ̀jẹ̀. adìẹ ń làágùn yàrá ẹ̀ ní ọ̀jẹ̀ èèyàn mélòó ni wọ́n ó yẹ kí wọ́n lè sọ pé òkè níye ọdún báyìí iye tá a yà kalẹ̀ ní iye tí iye èèyàn tá a ràn lọ́wọ́ ni a rántí mínísítà fún ètò ọ̀gbìn ńgbà kan ọ̀mọ̀wé Adésínà tó jẹ́ pé tí àwọn èèyàn bá apply fún tí wọ́n bá show interest yìí pé òkè àwọn apply fún program kan directly orí phone number ẹni yẹn wọ́n send yìí pé òkè ìjọba báyìí ní kó lọ gba nǹkan rẹ níbi báyìí tí ó ṣàlágàtà tí ó sì pẹ́ nìkan ni ó boycott ẹ̀ ní ó kó gbogbo tí ẹ máàkì fáwọn kan tí ó kó lọ àti rí àwọn ẹgbẹ́ kan tí wọ́n gbé tractor fún tí ẹnìkan sì lopò òṣèlú tó sì gba tractor yẹn. ní Nàìjíríà wa náà. even mo lè mú wálé ṣùgbọ́n kákan orí afẹ́fẹ́ làwọn ẹja sásọ̀bù. káṣáṣọ́bù ni tí wọ́n fún ni wọ́n kóra wọn jọ wọ́n sì ṣètò wọ́n kó dọ́kúmẹ́ntì lẹ́wọ̀n wọ́n sì fún wọn ní tractor kan tractor wọn ò dọ́dọ̀ wọn. tó bá yá á kíyèsí yòó náà torí a gbọ́dọ̀ ràn ìjọba lọ ṣùgbọ́n kì í sùn lórí ètò tòní tó bá yá kíyèsí yòó náà torí a sì wádìí lábẹ́ aṣọ pé àwọn èèyàn sọ báyìí nípa rẹ arákùnrin bó lọ jẹ eyín ọlọ́ba wọ́n mà ti ń rú àwọn ìjọba àbílẹ̀ lágbàá báyìí irú agbára autonomy owó mọ̀ sí àwọn ìjọba àbílẹ̀ báyìí ṣé ẹ̀ wá rí wípé ó yẹ káwọn ìjọba àbílẹ̀ kó gbàgbára wà àwọn ọ̀dọ́ lẹ́ka sí àgbẹ̀ kànjẹ torí pé láti bí ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ lágbára Ọlọ́run a máa mú lé ọkàn òjọ̀ kan láàmú mú ìjọba àbílẹ̀ àbá ní pé nínú wo sí ọ̀yẹ́ wọn ṣe kóríyá fáwọn ọ̀dọ́ nídìí iṣẹ́ àgbẹ̀ lóròlù ní rẹ̀ pọ̀ dùn lóṣogbo káàkiri táì tọ̀pínlẹ̀ Ọ̀ṣun tán táàtún takọ̀sọ́ sípínlẹ̀ mi kí làwọn ìjọba àbílẹ̀ ò yẹ kó sí láti kóríyá fáwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀. ohun tí ó yẹ a ti ń sọ lórí ètò kan ní Òṣogbo ní kọ̀pẹ́kọ̀pẹ́ láṣẹ yẹn máa ń pè bó ṣe yẹ kó wọ́n ṣe bó ṣe yẹ kó wọ́n ṣe bó ṣe yẹ kó wọ́n ṣe àwọn èèyàn sì pé wọlé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí láàrin dájú pé tí ń ṣẹlẹ̀ kò lókè ní ọmọ ṣẹlẹ̀ sáré. kí ni ń ṣẹlẹ̀ lókè. èmi àti ìmọ̀ tí ń ṣẹlẹ̀ lókè ṣé kò láti sọ tán yìí pé ókè àgbẹ̀ ẹ pè wọ́n jọ kí lẹ̀ ń dojú kọ kò tẹ̀ nídìí kí lẹ̀ gbogbo alamọ́tàgbẹ̀ ń dojú kọ gbogbo alamọ́tàgbẹ̀ ń dojú kọ ẹlòmíì oògùn ló nídìí ẹlòmíì èso tí ó gbìn tàbí gẹ̀ẹ́gẹ́ tí ó gbìn ló nídìí ẹlòmíì ẹnu owó péréte tí ó sì fi òṣìṣẹ́ ẹlòmíì kẹ́ ẹ bá kọlẹ̀ lásán kò ní ká ẹ gbé tractor fóun kẹ́ ẹ bá kọlẹ̀ lásán lásìkò tí ilẹ̀ bá tó kọ kẹ́ ẹ sì kúrò ní tẹ̀lé bẹ́ẹ̀ ẹlòmíì kẹ́ ẹ kàn wá kẹ́ ẹ kàn fún ní ètò yìí pé òkè má gbìn eléyìí mọ́ eléyìí tó lérè lórí tó bá gbìn eléyìí ìdánilẹ́kọ̀ọ́ lásán ọ̀rọ̀ ẹlòmíì gbà. tó ẹ̀yin ìjọba àbílẹ̀ máa gbọ́ o torí ọ̀kọ̀ọ̀kan yín láà máa fọ̀rọ̀ wá lẹ́nu wò
owó túùlù tẹ̀ ń gbà ibo lẹ̀ ń dorí ẹ̀ kọ torí pé ẹni bá ṣe mọ̀nàmọ́ná Èdùmàrè náà lè fìyà jẹ ń tàn wò ẹlẹ́ẹ̀kan ṣe ẹ̀dá kọ yín kó tó di báwọn yóò tún máa pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀. Orúkọ mi ni Adébáyọ̀ Ṣuaibu Alabi Pedro. ọmọ bá ọmọọba gidigba àṣẹ. adúpẹ́ lọ́wọ́ gbọ́n tá àjọṣe tó tọ̀ ní Akíntayọ̀ Alábí àjọṣe tó tọ̀ ní ni o Ṣẹ́gun Mákindé ló kọ́ tèmi ìkànnì SNY TV ní ẹ máa wò ẹ subscribe kẹ́ ẹ tún tẹ notification ẹ share káwọn èèyàn ò lè mọ̀ ní tà ń ṣe eré o.